ẹ mọ̀ tún kú dédé àkókò yìí ẹ tún káàbọ̀ sórí ìkànnì ìròyìn Feli-feli online tv lórí àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkì àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì kì í sì ṣe pé àmú wa láti fi dẹ́rù bà yín àmú wa láti máa fi kẹ́kọ̀ọ́ láti jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ ni o Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí ló ní kùnkùndùn lẹ́nu mi. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta wọ́n mọ̀ ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí ọ̀dọ́mọdébìnrin kan tó jẹ́ ẹni ọdún 23 eléyìí tó ń dédé rí òkú rẹ̀ ní òpópónà DLA Road ní ìlú Àsàbà tí ṣe olúlu ìpínlẹ̀ Delta ọ̀hún wọ́n ní ibi tí wọ́n ti rí òkú rẹ̀ òun náà ló súnmọ́ tòsí Falcon Club ìyún ilé ìgbafẹ́ kan tí ń bẹ ní agbègbè ọ̀hún orúkọ arábìnrin òun náà ní Precious Yusuf wọ́n ní ṣàdédé òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè ọ̀hún wọ́n dédé pè wọ́n o wípé ẹ mọ́ ọbẹ̀ wá wo nǹkan tá a rí o wọ́n dédé rí òkú arábìnrin ọ̀hún wọ́n rí ńlẹ̀ẹ́lẹ̀ ní ẹ̀bá ọ̀nà ní o ẹ̀ tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta DSP Bright Edafe ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní kódà ní kíákíá tí àwọn gba ìpè làwọn ti rán àwọn ọlọ́pàá lọ síbẹ̀ láti lọ bí nǹkan ṣe ṣẹlẹ̀ ńbẹ̀ o nígbà tí ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ arábìnrin ọ̀hún tí ó wà mọ́ sọ̀rọ̀ oníṣẹ́rí ní ọjọ́ 22 nínú oṣù kẹwàá ó ní náà ló mọ̀ sọ fóun pé òun fẹ́ lọ pàdé ọ̀rẹ́kùnrin kan eléyìí tí àwọn pàdé lójú òpó ayélujára IRP wọn ní níṣe ní ọjọ́ ọ̀hún náà ni ó mọ̀ lọ tó sì kú òǹlé ó ní ọjọ́ ọ̀hún náà ni òun gbúrò rẹ̀ mọ́ o nígbà tó sì yá gan ó ní àwọn jọ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó sọ fún òun wípé òun ò ní pẹ́ mọ́ bọ̀ wálé o ó ní tó sọ fún òun ó ní lẹ́yìn ìgbà náà ló ń pè é ní àwọn ò láǹfààní láti sọ̀rọ̀ mọ́ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ò lọ ó ní àfi tí ó di ọjọ́ kẹtàléní ogún nínú oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kejì sí ọjọ́ náà ni wọ́n ṣàdédé pè wípé wọ́n rí òkú ọ̀rẹ́ rẹ̀ ní ẹ̀bá ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ tòsí ilé ìgbafẹ́ Falcon Club ní agbègbè DLA Road ní ìlú Àsàbà gangan wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ni ó mọ̀ ti ló bani lọ́kàn jẹ́ báyìí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta DSP Bright Edafe ó ti wá ní wọ́n ti gbé òkú arábìnrin ọ̀hún lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún báyìí ní wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ náà kódà ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta ọ̀hún CP Olúfẹ́mi Àbániwọ́ndá ó ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ olóṣèlú lóòótọ́ ó wá ké sí àwọn òbí àtàlágbàtọ́ ní bó ti ń kẹ́dùn pẹ̀lú àwọn òbí arábìnrin ọ̀hún wípé ẹmọ ẹni tí ẹmọ fi ṣe ọ̀rẹ́ bóyá lójú òpó ayélujára ni o àti lójú ayé gan pàápàá ó ṣe ìkìlọ̀ bẹ́ẹ̀ ìyẹn bani lọ́kàn jẹ́ láti ìpínlẹ̀ Delta níbi ọmọbìnrin kan Precious Yusuf ẹni ọdún 23 bọ́n ṣe dé rí òkú rẹ̀ lẹ́bàá ọ̀nà ń tó pa kò yé èèyàn ó ṣẹlẹ̀ ní ìlú Àsàbà nípínlẹ̀ Delta. lálẹ́ ọjọ́ Ẹtì tó kọjá lọ yìí òun náà ni ó mà jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìlú Ògbómọ̀ṣọ́ níbi àwọn arìnrìn-àjò kan bí wọ́n ṣe farapa yánnayànna o nígbàtí ọkọ̀ ilé tí wọ́n wọ̀ tí ń bọ̀ láti ìlú Èkó tó kó sínú ọ̀gbun lórí afárá kan eléyìí tí òjò àrọ̀rọ̀dá tó ti bàjẹ́ ní agbègbè Ọ̀tàmọ́kùn ní ìlú Ògbómọ̀ṣọ́ gangan wọ́n ní bí ọ̀rọ̀ bó ti ṣẹlẹ̀ wọ́n ní ní alẹ́ ọjọ́ Ẹtì wọ́n ní òjò òun bí ti ń rọ̀ wọ́n ní àwọn arìnrìn-àjò náà ni wọ́n ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó nínú ọkọ̀ wọ́n ní nígbà tí wọ́n sì fi dé orí afárá ilé tí ń bẹ ní Òṣùrù ní agbègbè Ọ̀tàmọ́kùn wọ́n ní dírẹ́bà ọkọ̀ yìí wọ́n náà ni kò mọ̀ wípé afárá ọ̀hún náà ló yẹ pé àgbàrá ló ti wọ́ lọ o látàrí òjò tí ń rọ̀ wọ́n ní ọgbà bó ti débẹ̀ báyìí wọ́n ní ló ní bìrìkìtì ó náà lọkọ̀ ọ̀hún tó yí dànù sínú ọ̀gbun tí ń bẹ ń bẹ kódà wọ́n ní gbogbo àwọn èèyàn tí ń bẹ nú ọkọ̀ ọ̀hún wọ́n ní wọ́n farapa yánnayànna o ìròyìn ò tí wàá fi léde báyìí wípé bóyá lára àwọn tí wọ́n dóòlà àbí tó farapa nú ọkọ̀ ọ̀hún bóyá ó ti dolóògbé báyìí kódà ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ẹnìkan náà tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún ẹnìkan náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀
ó sọ di mímọ̀ wípé òjò àrọ̀rọ̀dá ọ̀hún òun náà ló ṣeé ṣe kó fà á kí dírẹ́bà ọkọ̀ kó mọ̀ mọ̀ wípé òpópónà náà orí afárá ọ̀hún ló ti bàjẹ́. Kódà ẹni tí ó jẹ́ orí adé kan onísàpá ti ìlú Ìsápá ọba Ezekiel Abọ́lárìnwá Ọlájídé ó mọ̀ ké síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ jọ̀ọ́ jàre o, ẹ bá wa ṣe afárá yìí nítorí ibi tí ọkọ̀ ń gbà lóòrèkóòrè ni o, kó wọ́n wá jẹ́ pé yóò máa sọ ẹ̀mí àwọn èèyàn nù lọ́pọ̀lọpọ̀ ọgbà. ó ní ẹ jọ̀ọ́ jàre ẹ bá wa ṣe. Ó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn èèyàn tó já rìnrìn àjò wọ́n farapa yánnayànna níbi ọkọ̀ tí wọ́n wọ̀ láti ìpínlẹ̀ Èkó bó ti kó sínú ọ̀gbun látàrí afárá eléyìí tí àgbàrá òjò tó ti bàjẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́. Láti ìpínlẹ̀ Èkó kọ̀rọ̀wọ̀ sí kan eléyìí ó ti kọ̀rọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run ẹni bíi afàpòsùn. òun náà ni wọ́n ti fi ẹ̀sùn kàn báyìí wípé ó fi tìpátìkúùkù bá ọmọbìnrin kan tó jẹ́ ẹni ọdún 27 ló fi pa bá alájọṣepọ̀. wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ló jẹ́ pásítọ̀ ní ilé ìjọsìn kan ní Onípànù ní ìpínlẹ̀ Èkó. wọ́n ní Abraham Ọlálúwọyè òun náà ni orúkọ pásítọ̀ ọ̀hún o. wọ́n ní wọ́n ti ní kan ilé ẹjọ́ ó ti ní kó lọ́mọ lùgbà nínú ọgbà ẹ̀wọ̀n rìmáǹdì ní báyìí ná kó tó di pé wọ́n ó gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. bí ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ gan ni pé wọ́n ní arábìnrin ọ̀hún ní ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹsàn-án ọdún yìí ó jẹ́ pé pásítọ̀ ọ̀hún ló ké sí ọmọ náà ní ti ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé òun ó bá wá iṣẹ́ o. wọ́n nígbà tó sì di ọjọ́ kẹrìndínlógún ọ̀hún ló ní òun ti bá a ríṣẹ́ wípé kó máa bò wá. ó ní arábìnrin ọ̀hún nígbà tí ń sọ̀rọ̀ ó ní òun sọ fún mọ́mí òun, ó ní òun sọ fún ìyá òun àti ẹ̀gbọ́n òun ọkùnrin, wọ́n sì ní kí òun ó má lọ. ó ní ṣùgbọ́n ìgbà tí ìpè ń pọ̀ jù tí pásítọ̀ sì sọ fún òun pé lóòótọ́ ni òkè ṣeré o wípé òun ti bá òun rí iṣẹ́. ó ní eléyìí gan ló mú òun kó lè ta sákété lọ síbẹ̀. ó nígbà tí òun sì dé ọ́fíìsì pásítọ̀ ń kọ́ tí òun ti lọ bá. ó ní òun sọ fún pé ó dáa pásítọ̀ irú iṣẹ́ ò lè bá mi rí o, tí òun sì ń bi léèrè nípa iṣẹ́ òun. ó ní ṣùgbọ́n kàkà kí pásítọ̀ òun mẹ́nu bọ̀rọ̀ iṣẹ́ ọ̀tọ̀ ní nǹkan tí pásítọ̀ mọ̀ ń bá òun sọ. oníṣe ní ń sọ fún òun pé òun nífẹ̀ẹ́ òun ni o, wípé ó ti pẹ́ tí òun ti máa ń wò òun tí òun ti máa ń fún òun lójú. ó ní ṣùgbọ́n kì í wọ̀dọ̀ òun. ó ní òun sọ fún pásítọ̀ pé ní tí òun bá wá sí ọ̀dọ̀ rẹ̀ náà kọ́nu pé kó já àwọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ táwọn sọ. ó ní àní pásítọ̀ ṣàtẹnumọ́ wípé òun ṣáà nífẹ̀ẹ́ rẹ̀, òun fẹ́ kí wọ́n jọ mọ́ fẹ́ra ni o. ó ní òun wá sọ fún pásítọ̀ wípé àwọn ò lè jọ mọ́ fẹ́ra wọn o. ó nítorí pé ẹ̀yin ti níyàwó ẹ ti lọ́mọ, òun èyí sì fẹ́ àwọn tí wọ́n ti níyàwó tán ti lọ́mọ nítòun o. ó ní àfi bí pásítọ̀ bí ó ṣe di pé ó fẹ́ máa fi ọwọ́ tẹ̀ òun lára nu o, bí òun ṣe bínú fẹ́ dìde kó sì mọ́ lọ. ó ní bí pásítọ̀ bó ti fà òun tó tì òun lu ògiri. ó ní ọgbà bẹ́ẹ̀ ni òun kò mọ̀ mọ́ra mọ́. ó ní eléyìí gan ló fà á o tí pásítọ̀ bí ó ti fi pa fìgẹ̀ tilẹ̀ ní ara òun. ó ní kódà ṣáájú ìgbà náà ni pásítọ̀ òun ló ti ní kí àwọn jọ wà papọ̀ o, tó òun ó fún un ní owó tó tó 4,000 owó náírà. ó ní ṣùgbọ́n ńlá wípé òun ò ní ṣe bẹ́ẹ̀ láyé. ṣùgbọ́n lẹ́yìn eléyìí tí pásítọ̀ tó wá ṣe gbẹ̀yìn yìí òun náà ni ó wá bú lọ́wọ́ òní bó ti arábìnrin ọ̀hún lu ara àgànná tí ó sì fipá bá ní àjọṣepọ̀. àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá báyìí wọ́n ti gbé e lóní janto lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Mushin báyìí. kódà ó padà fi ojú balẹ̀ ẹjọ́ nítorí wọ́n ní nígbà tí wọ́n gbé lọ sí àgọ́ ọlọ́pàá, wọ́n ní àwọn àgọ́ ọlọ́pàá wọ́n ní kí wọ́n lọ wá 1,100 náírà 100,000 naira wá kó tó di pé wọ́n gbé gbèsè kankan lórí ẹjọ́ ọ̀hún. àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n padà gbé ọ̀rọ̀ ọ̀hún lọ sílé ẹjọ́ ní ọjọ́ 5 nínú oṣù kọkànlá nínú ọdún yìí. wọ́n ní ní báyìí wọ́n ní ilé ẹjọ́ òun náà ló ti sún ìgbẹ́jọ́ ọ̀hún ló ti sún síwájú báyìí títí di ọjọ́ 5 nínú oṣù kọkànlá nínú ọdún yìí tí pásítọ̀ ọ̀hún. ṣùgbọ́n kó tó dàsìkò náà kí pásítọ̀ náà kó mọ wà nínú ọgbà ìtúnirọ̀ rìmáǹdì náà kó mọ lo ìṣẹ̀mí rẹ̀ ńbẹ̀ lásìkò iná. àwọn àgbọ̀gbárímù ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹ tún máa darapọ̀ mọ́ wa nígbà míì lórí ìkànnì ìròyìn Feli-feli online tv lórí àkọ́tún ìròyìn àkíkà. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online tv. ẹ ṣeun ire àti àwọn ọlọ́wọ́ bá kó máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé. ó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.